àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n sì máa fi èdè títún sọ̀rọ̀. Káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ bíbélì. Ẹ jẹ́ á gbàdúrà. Olúwa, mo yàn lógo fún oore ọ̀fẹ́ tó mọ̀ tún fún wa wípé ká gbé ọ̀rọ̀ yẹ̀wò lónìí. Tán ìmọ́lẹ̀ sí ọkàn wa kí a di aláyọ̀, ká di alábùkún fún, àti èmi olùsọ àti àwọn olùgbọ́ mi. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yè nínú ọkàn wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ mọ̀ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí o. Orí ètò ẹ̀kọ́ bíbélì la wà, ilé tó tá gbé kalẹ̀ láti pé ká ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀nà tí yóò fi gbà yé wa dáadáa. Orí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí mo pe àkórí ẹ̀ ní ṣíṣe àlàyé ìfèdèfọ̀, orí ẹ̀ lámọ̀ sí wa. Ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 17 Jésù Olúwa ó ní àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n sì máa fi èdè títún sọ̀rọ̀. So a ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ìfèdèfọ̀ jẹ́ àmì, ó jẹ́ àmì fún àwọn kan. Àwọn wọn sì ni àwọn yẹn, àwọn tó ti gbàgbọ́ nínú kíni? Gbàgbọ́ nínú Jésù Olúwa, gbàgbọ́ nínú iṣẹ́ tí ó ṣe ní ìjọ́ mẹ́ta, gbàgbọ́ wípé òun ni ọmọ Ọlọ́run. Àwa tí a ti gbàgbọ́ nínú ìdáríjì ẹ̀ṣẹ̀ tí Jésù Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe, àwa náà ni, àwa ní àmì yẹn ló gbọ́dọ̀ ṣe kíni? Ló gbọ́dọ̀ máa tẹ̀lé. So a ti sọ pé ẹ̀tọ́ ni ìfèdèfọ̀ jẹ́ fún ọ níwọ̀n ìgbà tó ti gbàgbọ́, tó ti di ọmọ Ọlọ́run. Kò tún nílò nǹkan kan fún ọ, o nílò nǹkan kan láti ṣe mọ́ ju wípé kó o gbá ohun tó ti jẹ́ ẹ̀tọ́ rẹ yẹn, kó o gbá mú, kó o sì máa lò. So a ti wò láti inú ìwé sí àwọn apostoli bí àti pẹ̀lú nínú ẹ̀písẹ́lì Pọ́ọ̀lù apostoli tí àwọn ará Kọ́ríńtì, bí ìfèdèfọ̀ ṣe jẹ́, ó jẹ́ ìfẹ́ Ọlọ́run fún àwa tí a gbàgbọ́. Ẹ já sí Bíbélì sí ìwé Kọ́ríńtì kínní yẹn orí 14, Kọ́ríńtì kínní orí 14 ẹsẹ̀ 2. Nítorí ẹni tí ń sọ̀rọ̀ lé èdè àìmọ̀ kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò sí Ọlọ́run, nítorí kò sí ẹni tí ó gbọ́, ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. So a fi ìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá wípé ìfèdèfọ̀ jẹ́ ọ̀nà tí èèyàn fi ń bá Ọlọ́run sọ̀rọ̀, ó jẹ́ ọ̀nà tí èèyàn fi ń sọ ohun ìjìnlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé o lè má mọ ìtumọ̀ nǹkan tó ń sọ, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ, àwọn tó wà láyìíká rẹ, àwọn tí ò tiẹ̀ jẹ́ onígbàgbọ́ gan, wọ́n lè má mọ ìtumọ̀ ohun tó ń sọ, ṣùgbọ́n nínú ẹ̀mí. So a rí pé ìfèdèfọ̀ jẹ́ ọ̀nà tí èèyàn fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni pé nípa ti ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. So ohun ìjìnlẹ̀ ní ìfèdèfọ̀ jẹ́. Mo fẹ́ ká wo ẹsẹ̀ 14 orí 14 ìwé Kọ́ríńtì kínní yìí, ká tún gbọ́ ohun tí Pọ́ọ̀lù apostoli sọ. Ó ní nítorí náà, nítorí bí èmi bá ń gbàdúrà lé èdè àìmọ̀, ẹ̀mí mi ń gbàdúrà, ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso. So ohun tí mo ṣe tọ́tọ́ yẹn náà ni Pọ́ọ̀lù apostoli sọ ń bí yìí o. Ó ní tí n bá ń gbàdúrà ní èdè àìmọ̀, so kí n tiẹ̀ tó yà lọ ibi tí mò ń lọ yẹn. So ìfèdèfọ̀ jẹ́ ọ̀nà téèyàn fi ń ṣe kíni? Téèyàn fi ń gbàdúrà. So o lè fi ìfèdèfọ̀ kó o fi ṣe kíni? Kó o fi gbàdúrà. So ṣùgbọ́n Pọ́ọ̀lù apostoli ní pé bí èmi bá ń gbàdúrà lé èdè àìmọ̀ yẹn pẹ̀lú ìfèdèfọ̀, ẹ̀mí mi ń gbàdúrà, ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso. So ìfèdèfọ̀ jẹ́ ọ̀nà téèyàn fi ń ṣe kíni? Téèyàn fi lè fi ẹ̀mí rẹ̀ bá ẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀. Ó ní ṣùgbọ́n òye mi jẹ́ aláìléso. Ìyẹn ni pé tí n bá ní kí n fọgbọ́n orí gbé ohun tí mò ń sọ lẹ́nu, ó ṣeé ṣe kó jọ wípé ṣé rádaràda kọ́ ni Olúwa rẹ̀ ń sọ gan báyìí. Ṣùgbọ́n Pọ́ọ̀lù apostoli ó jẹ́ kó yé wa bí wípé rádaràda kọ́ ló ń sọ lẹ́nu o, ọ̀rọ̀ ìkàsì kọ́ ló ń sọ lẹ́nu o. Ó ní ẹ̀mí rẹ̀ ń gba àdúrà. Ẹni bá ń fi èdè fọ̀, ó ti kọ́kọ́ sọ ní ẹsẹ̀ 2 wípé ó ń bá Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀mí, ó ń sọ ohun ìjìnlẹ̀. Pọ́ọ̀lù apostoli ní pé ní ẹsẹ̀ 14 yìí wípé ẹ̀mí rẹ̀ ń gbàdúrà. Ó ṣeé ṣe kí òye rẹ̀ jẹ́ aláìléso, ó ṣeé ṣe kí ọgbọ́n orí má lè mọ ìtumọ̀ tí èèyàn ń sọ níbí yìí téèyàn bá ń fi èdè fọ̀, ṣùgbọ́n ẹ̀mí ènìyàn ń gbàdúrà. So ìfèdèfọ̀, bí àwọn kẹta tá a tún sọ lórí ọ̀rọ̀ ìfèdèfọ̀ nìyẹn o, wípé ó jẹ́ ọ̀nà tí èèyàn fi ń fi ẹ̀mí rẹ̀ bá ẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀. Ó jẹ́ ọ̀nà tí èèyàn fi ń fi inú wénú, fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú Ọlọ́run nípa ọ̀nà ìjìnlẹ̀. Ẹja tún wẹsẹ̀ tó tẹ̀lé yẹn. Ó ní ǹjẹ́ kí ni? Èmi ó fi ẹ̀mí gbàdúrà, èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú.
èmi ó fi ẹ̀mí kọrin èmi ó sì fi òye kọrin pẹ̀lú. So ẹ jẹ́ mọ̀ pa ti kọ́kọ́ ka ẹsẹ̀ tá a kọ́kọ́ kà yẹn ó ní pé tí èmi máa ń fi èdè àìmọ́ sọ̀rọ̀ ẹ̀mí mi ń gbàdúrà. So níbi ìyẹsẹ̀ tó tẹ̀lé ó wá ní pé èmi ó fi ẹ̀mí gbàdúrà èmi ó sì fi òye gbàdúrà pẹ̀lú. So níbi àwa rí wípé ọ̀nà méjì ní Paul àpọ́sítélì ń sọ fún wa pé èèyàn lè fi gbàdúrà. So ó ṣeé ṣe kó fi ẹ̀mí rẹ gbàdúrà tàbí kó fi òye gbàdúrà. So bí ènìyàn ó ṣe fi òye gbàdúrà ó túmọ̀ sí wípé ó fi èdè tó ń sọ lẹ́nu tó yẹ pé o máa ń sọ lójoojúmọ́ lóòrèkóòrè, bóyá Yorùbá ni, bóyá Èbó ni, bóyá Ìgbò ni, bóyá Haúsá ni, ìyẹn ni èdè tí òye ènìyàn tó lè gbé, èdè tó ní ṣe pẹ̀lú òye nìyẹn o. Òun ló ṣe sọ níbi pé èmi ó fi òye gbàdúrà. So fífi òye gbàdúrà túmọ̀ sí pé fífi èdè ènìyàn, èdè tí a ń sọ ní ayé, èdè Yorùbá, èdè Haúsá tàbí èdè Ìgbò ká fi gbàdúrà. Ṣùgbọ́n ó tún sọ pé ọ̀nà míì tún wà o, èmi ó fi ẹ̀mí mi gbàdúrà. Báwo lè ènìyàn ṣe lè fi ẹ̀mí rẹ̀ gbàdúrà? Nípa kíni? Nípa ìfèdèfọ̀. Ṣùgbọ́n Paul àpọ́sítélì mọ̀ tún sọ nǹkan kan, ó ní èmi ó fi ẹ̀mí kọrin èmi ó sì fi òye kọrin pẹ̀lú. Báwo lè èèyàn ṣe lè fi òye kọrin? Nípa èdè tí àwọn èèyàn ń sọ, èdè abínibí wa. Báwo lè èèyàn ṣe lè fi ẹ̀mí kọrin? Nípa kíni? Nípa ìdèfọ̀. So Paul àpọ́sítélì tún jẹ́ kó yà pé ó mọ̀ ṣeéṣe fún ọ láti fi kíni? Láti fi èdèfọ̀ kó o tún fi kọrin sọ́lọ́run. So ìfèdèfọ̀ yìí mọ̀ kọjá sórí nínú ẹ̀kọ́ yìí ọ̀rọ̀ Ọlọ́run ó yí ọ, torí Ọlọ́run ò fẹ́ ká ṣe kíni? Ká jẹ́ òpè. So níbi tí àwọn kan tiẹ̀ ti ń sọ wípé bóyá ìfèdèfọ̀ ẹ̀bùn tọ́lọ́run fún mi, ẹ̀bùn ìgbàgbọ́ nìkan ni Ọlọ́run fún mi, ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ nìkan ni Ọlọ́run fún mi, tàbí ẹ̀bùn àdúrà nìkan lọ́lọ́run fún mi. Ọlọ́run ò fún mi ní ẹ̀bùn ìfèdèfọ̀ rárá. Paul àpọ́sítélì jẹ́ kó yé wa wípé gbogbo wa ká má ṣe dánilẹ́kun, ká má ṣe kíni? Ká má ṣe dánilẹ́kun. Nígbà bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa yìí ṣíṣe àlàyé ìfèdèfọ̀. Mo pè ọ́ ní alábùkún fún.